kúlé o ọmọ Èkìtì mi hàn kẹtẹrin mo kí porogodo nílé lóko lẹ́yìn odi kẹtẹrin mo kí o tó kó wá ṣe àárọ̀ ni mo kí n káàárọ̀ kó ṣe ìyálẹ̀ta ni nǹkan ìyálẹ̀ta o kó dẹ̀ ṣe ọ̀sán ni nǹkan ọ̀sán o nǹkan ọ̀sán níbi kìíyà o kó kó tẹ́ ṣalẹ́ ni mo kí n nílé lóko lẹ́yìn odi nǹkan alẹ́ torí ọmọ ọdún Adékọ́lá òun náà ní jẹ́ bí ṣe fídíò mi mú péjì mi àbí Facebook mi mọ̀ ń dànù mi dẹ̀ mi sọ pé mi wí content creator ni mi ṣe wọn ni business àti finances ń mọ̀ wà after ni ń mọ̀ nínú because nílé ayé gbọ́dọ̀ àṣejẹ́jẹ́ because alágẹmọ kọ yọ ẹ̀rìn gan ikú pa àtàwé ọ̀pọ̀lọ́ kọjá ẹ̀ mọ́lẹ̀ ó fẹ́ trend àbí bóyá ó fẹ́ kàṣí cruise èrìrún ká mú kàṣí cruise ìkètè ọmọ Ìkẹ́rẹ́ ìkètè náà Pablo ọlọ́kadà nìyẹn ìkètè ọmọ Ìkẹ́rẹ́ sọ ní ṣùrírí nínú ọ̀kadà nìkan náà ò náà ní yàn la achievement kankan àbí èṣù kẹsàn-án try láti sọ nínú mo fẹ́ kéye wípé èṣìkètè nǹkan mi ń ṣeré kó wá kàn án ṣeré ó lójú nǹkan ó mú ṣeré ṣé kọba ti sọ́ọ̀kì ọmọ Ìkẹ́rẹ́ kò ríran pé kàn bá ti gbọ́ kàn yín o ṣé inú rẹ̀ ya dùn ni wéèrú àyè sọ nípa Ìkẹ́rẹ́ wọ́n sọ fún ọmọ Ìkẹ́rẹ́ pé kíní pé ọmọ Ìkẹ́rẹ́ pé wọ́n kàn mú kàṣí cruise ní ṣìkètè ọ̀nà mi kàṣí cruise ní ṣìkètè ọ̀nà mi ṣeré ni kí n bá torí tẹ̀rẹ̀ yọ̀gò máa torí tẹ̀rẹ̀ pàgò kó tètè gbọ́ ọmọ Ìkẹ́rẹ́ ni mẹ́ẹ̀yà mi ì ṣe ipò kí àmúyangàn ni mẹ́ẹ̀yà mi sọ ni kò rọ̀ búlù mi kínú mi dùn ṣé yọ bẹ́ẹ̀ ni sọ ni kò rọ̀ búlù mi kínú mi dùn wẹ́wẹ́ ọmọ Ìkẹ́rẹ́ olórí sójà bá ọmọ Ìkẹ́rẹ́ ni olórí FCC ọmọ Ìkẹ́rẹ́ ni wèrè yìí ni mú ṣeré ọ̀kadà ló mí ṣeré kọ́ ọmọ Ìkẹ́rẹ́ ọmọ ọlọ́kadà ni wẹ́ ọ̀yà rẹ̀ wẹ́ ọmọ Ìkẹ́rẹ́ ni ṣé ìṣe lọ rẹ̀ ní fẹ́rẹ̀ débẹ̀ kọ́ ìmúdú rẹ̀ kò í bu ò pera rẹ̀ ní content creator o mọ̀ pé world carry power is in tongue ọ̀rọ̀ wà nú àwọn ṣé o mọ iye ìrìnà kó ti rí ọ̀ǹtì tí mo jẹ́ sọ pé kó get ẹ̀ down tí ò bá ṣe bẹ́ẹ̀ pé wọ́n á ban ẹ̀ máa report ẹ̀ máa tag ẹ̀ sí àwọn group tí Ìkẹ́rẹ́ wà pé olóṣẹ̀ jẹ́ kó mú fídíò yẹn tó yẹ jẹ́ kó delete ẹ̀ bọ̀ èmi tó yẹ bó ṣe delete ẹ̀ ṣèbí ó tẹ̀ yẹ kó tún mọ bẹ́ẹ̀ ó ṣẹ̀ wá ṣe fídíò tó rí tèmi who does that ẹ̀ẹ̀kan bá ti rí mi wọ́n á jẹ mí lóya àyẹ̀kọ́ lọ sójà kan lù mí ṣé sójà ọ̀nà ìjẹ́bẹ́ ọlọ́run ni àbẹ́ ẹ̀ṣọ́ nìyẹn náà kan yà dédé mọ ohun kọ́ṣẹlẹ̀ bẹ́ẹ̀ àríkàn dédé alú ni ṣé o rò pé ẹ̀yin sùn sójà ni wọ́n máa arrest sójà my dear brother kó ètè gbọ́ bọ̀ ibi kò yé yí ọmọ nù sójà ò kí ń dédé heart bẹ́yẹn and beside èmi náà mo lọ́ọ̀rẹ́ sójà mo lọ́ọ̀rẹ́ star 2 that's lieutenant and again I have so many friends tó jẹ́ sójà so o lè máa lẹ̀ mọ́ mi ọmọ Ìkẹ́rẹ́ ọlọ́kadà lọ́yà ọmọ ọlọ́kadà lọ́mọ Ìkẹ́rẹ́ ìwọ gan fúnra ẹ̀ ṣé wọ́n ní kẹ̀kẹ́ kọ́ bá ti ní kẹ̀kẹ́ ní ó ìtumọ̀ sí pé ọ̀nì ìmúrin yẹn á ní anyway mi ò lọ́rọ̀ láti sọ bọ̀ ibi tó yí ẹ mọ́ nìyẹn mi ò bá ẹja o bọ̀ mo kàn ń sọ fún yín pé o ò lè bú ìlú mi gẹ́gẹ́ bí ọmọ Ìkẹ́rẹ́ kínú mi dùn ṣó yẹ bẹ́ẹ̀ yẹn so mi ò bá ẹja but mo kàn fẹ́ kó mọ̀ ní pé gbogbo nǹkan kan náà fi ń ṣeré n kò ṣe ọ́ ni pé èṣìkètè ọ̀nìkan ní smartphone kọ́ smart that is it you don't smart anyway take care of yourself ọmọ ọdún Adékọ́lá òmùlù omi ṣeré orí rẹ̀ borí àgbálùmọ́ ni.